TVC ẹ ti rí pé lórí burúkú wọ́n ní TVC ẹ jẹ́ àgbẹ̀ lára yá yín mo gbọ́. She's still an influencer. Now, when it comes to online transactions, whether it's POS, whether it's transfer, whether it's, even just Instagram. Sometimes there are these network issues that are so annoying. Tell me about it. Yeah. But you have an instance before I tell you my story. So I'm not trying to say, I know the truth. Who is allegations? Yeah. Who is not? But there are allegations. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti blast TVC News yìí o kí ló tó ń pa òun pẹ̀lú TVC News papọ̀ báyìí tí ẹ bá fẹ́ mọ̀ nǹkan tó pa wọ́n pọ̀ ẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá wa ká lọ ẹ jẹ́ ká wo èyí tó kù nínú ọ̀rọ̀ náà. Against Lizzy Anjorin, Nollywood actress. She's still an influencer. She still apparently sells, jewelry. Well, that's what most of the blogs are adding. They're adding formats. The bloggers are adding formats. And don't forget, I'm a speaker too. And I will had where they called you HIV positive patients. Allegedly. They alleged Elori. Allegedly ni o. Àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀. Títílayọ̀ àwọn èèyàn ọlọ́kùnrin 14 ló kú mọ́ ẹ lórí allegedly wọ́n sọ pé ó jábọ́ lẹ́yìn ìyá ẹ ní kékeré wọ́n láti ìgbà tí wọ́n Títílayọ̀ ti jábọ́ lẹ́yìn ìyá ẹ ní kékeré wọ́n láti ìgbà yẹn làwọn ọkùnrin ti ń kú mọ́ ẹ lórí allegedly ni I don't know àwọn bloggers ló gbé gbogbo wa la máa wà all right ṣẹlẹ̀ ìyá olórí burúkú text pé látọ̀dọ̀ mi sọ pé látọ̀dọ̀ Ajia ṣẹlẹ̀ ìyá olórí burúkú because you have torí 2 minutes tán ní kó wá dúró síwájú TV lórí ṣorí burúkú o ò ní ṣerú ẹ̀ mẹ́jà máa gbọ́ lọ. Has she? máa post fọ́tò ẹ̀ tá a bá ṣe tán máa post mi ní post kìíní àwọn 48 hours ni mo fún wọn 48 hours ni mo fún wọn gbogbo orun òbó yín ni máa tu tán nínú TVC gbogbo orun ẹkùn àwọn ọ̀gá yín ló máa tu mọ́ mi lọ́wọ́ ọjọ́ tí mo ní máa tu òbó ẹ́sà bọ́ọ̀dù èrè ló pè mo sọ fún Gistlover mo ní you go type enter mortuary olórí burúkú wọ mortuary àbí òwọ mortuary gbogbo orun ẹkùn yín ló máa tu tán ẹlẹ́ṣẹ̀ ní Nàìjíríà tapo rice ti di 100k and you cannot carry your camera to Eko Dumata. So some of you saying go to court. I have told you go back to your village. Stop wasting money on station and court. Kò sí answer níbẹ̀ yẹn. Ẹ wo ìgbà tí mo padà lọ sí ìlú mi. Ṣé court àti station ló bá mi dájọ́ fáwọn tó pè mí lólè. Ìṣẹ̀ṣe la gbà irú àwọn eléyìí. Àwòrán wọn ti wà okay. Full name eléyìí ti wà. Ẹ bá ráwò ran àwọn ọmọ wọn náà ẹ kò mọ̀. Bẹ́ẹ̀ bá ráwò ran àwọn ọmọ wọn ẹ pèsè dá wọn. Nípasẹ̀ wọn lẹ ti máa pèsè dá àwọn ọmọ tó tara wọn jáde. I've told you, go back to your village. Stop suffering in Lagos. Me, tí n bá lọ station, bóyá gbé mi lọ. Mo dẹ̀ gbé òtítọ́ dání. Èmi ò lọ station o. Èmi Àkànkẹ́. Aṣọ lèmi wáyé wá wọ̀. Ẹ má bínú, bẹ́ẹ̀ ni scarf ń tú. Kò lè dá fẹ́yìn ara TVC yà sí. Bóyá kí n dẹ̀ wé lóníwájú.